Hello everyone, welcome to Toyeen Talks. Wow. How are you doing? Anyway, checking koko kin now. Ẹ̀yin èèyàn gidi, èèyàn pàtàkì. Thank you all for watching. Thank you for following us. And if you're new here, we say you welcome. Thank you for joining us. Yes, ma. It is very true, mama. Ẹ ṣé gan. Ẹ tẹ̀síwájú. Ẹ ṣé. Mi ò tán náà. Ògòdè. Ọlọ́run. Ilẹ̀ Yorùbá ló máa ṣàánú mi. Ẹ jẹ́ bá wa gbọ́n sókè lórí TikTok. Lórí TikTok ẹ jọ̀ọ́. Ẹ lè sọ̀rọ̀ sókè. À ń gbọ́ yín lórí fóònù. Àbẹ́yìn náà ti ganu síbẹ̀. Àwọn wèrè fẹ́ ganu sọ́dọ̀, wọ́n fẹ́ ganu sórí sílẹ̀ Yorùbá ni o. A máa ganu ṣépè fún yín ni. Ọlọ́run á máa fún yín ṣe o. Ọlọ́run máa bá wa ṣe o. Ṣé rí ọ̀rọ̀ tèmi ò pọ̀? Bọ̀bọ́ tó ń sọ̀rọ̀ yẹn, bóhùn ẹ kò jẹ́ Kogi, bóhùn ẹ kò jẹ́ kòbòkòbò, bóhùn ẹ kò jẹ́ Ìgbò. Ibi tó bá ń wọ̀ ẹ kò tó lè fi wá, ibi gbogbo ibi tó bá wà nísìnyí, omi ara ẹ àti ẹ̀jẹ̀ ara ẹ àti wá àtọmọ àtàwọn ìyàwó ẹ ó máa domi mú ẹ lára. Àṣẹ. Láti wákàtí ó máa gbòdì lára ẹ ni. Bẹ́ẹ̀ ni. Láti wákàtí ọ̀rọ̀ ìgbà. Wọ́n máa ti wá bíbọ̀ ní máa pọ̀pọ̀ yálà ìyá ẹ̀ rẹ̀. Ẹ máa bọ̀. Ẹ̀rọ kóra ń sọ máa bọ̀. Ẹ máa bọ̀. Wọ́n mọ̀ pé àwa gan wà nílé. Àwa oníṣẹ̀ṣe gan máa jáde sí yín. Gbogbo ọmọ Mùsùlùmí Yorùbá máa bọ́ta sí yín. Mùsùlùmí Yorùbá wọ́n máa bọ́ta sí yín. Ìkọ́nù àwọn àfáà yín bóyá Làbíbù ló sọ̀rọ̀ yẹn lórí ọ̀rọ̀ Wàsíù tẹ́ bá rántí tó ń sọ fún wọn pé kó ṣọ́ra fáwọn oníṣẹ̀ṣe. Ó dàbí ìkan bóyá náà àfáà yín kó ṣọ́ra fáwọn oníṣẹ̀ṣe àtàwọn àfáà ilẹ̀ Yorùbá because ẹ̀sìn mẹ́ta ló wà nílẹ̀ Yorùbá. Ẹ̀yin ọmọ àlè kan tẹ́ bá rẹ̀ wá fẹ́ dàrú. Ó ní tó bá jẹun dáadáa ọmọ àná ẹ lóògùn. Ẹ fi wọn ẹni kó máa bọ̀ wá sẹ̀ ẹ máa bọ̀ wá. Ó lè sọ̀rọ̀ tó ń risk life àwọn ọmọ ẹ̀ àtàwọn ìyàwó ẹ̀ torí owó. Àwa ń dúró díẹ̀ o kódà kẹlẹ́ máa bọ̀ lọ́la ń pé ó ti yá àwa gan wà lé torí ọmọ àlè ta la ṣe máa ń lọ ọmọ àlè nulẹ̀ àwọn ọmọ àlè nulẹ̀ náà la máa rán sí yín. Mr. Reality ẹ bá wa sọ̀rọ̀ sókè ẹ jẹ́ bàbá mi. Wọ́n dé bẹ̀ máa bọ̀. Má bọ̀ ẹ̀jẹ̀ kan má bọ̀ wá má bọ̀ tó má bí ìyá ẹ̀rẹ̀ má bọ̀. Mr. Reality ẹ wọ̀ mute Mr. Joshua ti sùn tiwọn. Hello. Àbí mi ẹni sùúrù àbí mi fi fọ́lùmù sí TikTok. Hello. Ẹni sùúrù ẹ wá torí Ọlọ́run mi fífà TikTok ẹ má bínú torí Ọlọ́run ní fóònù mo ẹ̀ṣẹ̀ ń lò. Hello. Ẹ bá mi ní sùúrù lórí TikTok ẹ jọ̀ọ́ ìṣẹ́jú kan ẹ bá gbóhùn sókè lórí fóònù. Mi ẹ má bínú mi mọ̀ pé mi fi kíní ẹ̀ sí fọ́lùmù à ń gbọ́ yín sà. Rango ìdèpé dẹ̀ gàgà o. They won't die, Gaga. They won't die, Gaga. Olórí burúkú ni wọ́n. Ṣé ẹ yàn bíbù yẹn? Gbogbo tó ń dùn wọ́n lélẹ́yìí. Ládùúrú wàhálà tó ti ṣe láìmọye ọdún láti gbalẹ̀ Yorùbá. Láti 1,000 a year, 100 a year tó ti ń ṣe wàhálà bọ̀ pé ilẹ̀ Yorùbá yẹn ṣe àfẹ́gbà bá ṣe gbalẹ̀ Haúsá. Wọ́n ti wá dé destination wọ́n ti arrive wípé bọ́sọ̀bù wọn iṣẹ́ tó yẹ kán sì ní láti gbalẹ̀ Yorùbá ni ṣe ọmọ akẹ́rù máa kú wọ́n gbé wọlé àwọn káfi kẹ́rù wa ó ti yé yín kán wá fi tẹ́kọ̀ọ́ wa gbogbo ilẹ̀ Yorùbá wọ́n ti destination wọn láti dé so wọ́n wá ti rí pé kí níyàn wá work out so ti yé yín wọ́n ti rí pé gbogbo wàhálà táwọn ṣe bọ̀ láti àmọye ọdún tó bàbá wọn ti gbé kalẹ̀ pé tó ti sọ pé òkè ilẹ̀ Yorùbá yẹn ṣe máa sọ́ di ilẹ̀ Fúlàní àbí Fúlàní ni tí ó wá ṣiṣẹ́ àwọn àlìfùlání àwọn wèrè àlìfùlání tí ó wá work out kò ẹ̀rù pé kò work out wọ́n ti rí gbogbo wàhálà wọ́n ti rí pé wọ́n ti ṣe wàhálà lọ́tún ṣe wàhálà lọ́sí wọ́n ti rí pé níbo la tún fẹ́ gbé sí kò ṣiṣẹ́ so òun náà fi gbé sẹ̀ríà kíní wèrè wọn tó gbé wáyẹ̀ wá ìgbà rí pé sẹ̀ríà yẹn wà á work báyìí sí ìbẹ̀lú wa tara tí wàá ń kan wọn pé so ọmọ Yorùbá yìí lè rí wọn mú ẹ wá jẹ́ sọ̀rọ̀ kan fún yín ṣe rí múfú tí ìwò tẹ́ ń sọ yẹn bá mi tán náà múfú tí òkè ń ṣe Yorùbá o ìyá mi múfú tí òkè ń ṣe Yorùbá o múfú tí gbogbo èèyàn rò pé ọmọ Yorùbá ni tóun àtolúwo jọ ń dalẹ̀ Yorùbá rú yẹn kò kí ń ṣe Yorùbá o Fúlàní ni o nítorí pé ó ń sọ èdè Yorùbá lẹ́nu tó dé Yorùbá dánmọ́ lẹ́nu ẹ̀ tó ṣẹnu bí ẹnu màálù gbé mángòrò yẹ
gbogbo àwọn èèyàn rò pé báyà Yorùbá ni Mufti ò kì í ṣe Yorùbá náà tẹ́ bá mọ orúkọ rẹ̀ nínú orúkọ rẹ̀ mọ́lá kínní kan wà bẹ́ẹ̀ mọ́lá wà nínú orúkọ rẹ̀. àwọn wèrè ọmọ òfò. mọ́lá wà nínú orúkọ Mufti wò ẹ lọ wò dáadáa ẹ lọ wo orúkọ ẹ̀ dáadáa mọ́lá wà nínú orúkọ ẹ̀ mọ́lá kínní kan wà nínú orúkọ ẹ̀ tó ti yé yín so gbogbo olórí burúkú tẹ́lẹ̀ sọ tó ń sọ̀rọ̀ ọmọ tó pe rẹ̀ lọ́mọ Okun ní Kogi state yẹn kò kí sọmọ Yorùbá tẹ bá gbọ́ èdè ẹnu ẹ̀gbọ́n tí màmá kó Fúlàní. ó ní Fúlàní ní ìyá òun pé bẹ̀ òun láìkí Fúlàní ju Yorùbá lọ. èpè lọ́ máa pa níbi tó bá wà kò ní dáa fún bàbá ẹ̀ kò ní yẹ nítorí bàbá tó èmi àti kò ṣe pé ìyá nìkan la máa fún lé pé bàbá tó lọ fẹ́ Fúlàní gan kò ní dáa fún. bẹ́ẹ̀ ni kò ní dáa fún bàbá ẹ̀ náà. bàbá ẹ̀ tó lọ fẹ́ Fúlàní kò ní yẹ tó bímọ àlè fún tó bímọ Fúlàní fún tọmọ torí tó bá yẹ kó bá bàbá òfò tó lọ fẹ́ Fúlàní nísìnyí ọmọ. ọ ní bí wọn àlè. ó ti jẹ́ ti bàbá ẹ̀ náà ó ti fọwọ́ owó sì júwe lé bàbá ẹ̀ náà tó fi lè máa àtàkì Yorùbá àtẹ́rí pé lórí burúkú ni àti bàbá àti yẹ ẹ̀ ẹran tó kàn gbé yẹ nìkan ṣe pé yẹ àti bàbá àti yẹ ẹ̀ kò ní yẹ wọ́n kò ní dáa fún gbogbo wọn papọ̀ èpè lọ́ máa pa wọ́n. ikú gbóná lọ́ máa ìwọ ọ̀bọ tó ń sọ̀rọ̀ tó ìpínlẹ̀ ní ọmọ ìyá Fúlàní èpè ògún lọ́ máa pa dànù ó ní kúre ó ní nǹkan gbèsè ní ayé ìbọn àwọn ẹgbẹ́ náà lọ máa dìbọn pa àwọn Fúlàní ẹgbẹ́ náà lọ máa dìbọn pa èdè ẹnu ẹ tó sọ bí Yorùbá tó ń sọ lẹ́nu yẹn tó ní tó fẹ́ máa kílèmù Yorùbá yẹn mo mọ̀ pé ó máa gbé Yorùbá bó ṣe wà yẹn wọ́n máa rò pé Yorùbá yẹn wọ́n máa ẹjẹ gbé lọ máa lọ pa dànù. ṣé ẹ bá máa ṣe pa àwọn. ẹ jẹ́ kó máa bẹ̀ wá àwọn àlẹ́ adódè wọn ìṣúná bá mọ̀ yí pé Yorùbá ojú tó fi ń wo Yorùbá ojú tó fi ń wo pé báyà nǹkan tó lè pa jẹ́ kọ́ là ń jẹ́. àti kọjá bí tó fi wá sí. àti Mùsùlùmù àtàwọn tó jẹ́ Mùsùlùmù àtàwọn tó jẹ́ Kìrìsìtẹ́nì àtàwọn tó jẹ́ oníṣẹ̀ṣe o àti ìmọ̀ àwọn tá a fẹ́ fèsì ẹ jẹ́ ká máa bọ̀. Mùsùlùmù ni yín sà. Mùsùlùmù ni mí nà. ẹ ṣeun God bless you sir. onídàá fún wọn. abẹ̀tàmọ́ Yorùbá ni yín before kẹ́tọ́ di Muslim. Yorùbá ni mí Yorùbá ni rẹ mi. Ada fún yín sá bá gbọ́n sókè lórí TikTok. Yorùbá Muslim Yorùbá Christian Yorùbá oníṣẹ̀ṣe arẹ́dì fún yín máa kórí burúkú níbọ̀. ìyá mi Ògúndélé ni mí Ògúndélé wọn abẹ ń kírun bàbá mi ń lídìí mọ́mù bàbá mi tó tún jókòdélé ó ń lídìí irun ìmọ̀mù ó ń lídìí irun kọ̀dọ̀ gbẹ́sìn wèrè sórí bíi ti rárá. bàbá pò tó kò gbẹ́sìn sórí Ògúndélé lẹ́rẹ̀ ń jẹ́. ẹ ṣeun ṣàìdá ká tún gbé kọ́ọ̀lù ní TikTok ẹ̀ sọ̀rọ̀. àbí kò ní dá fún gbogbo wọn kò ní yẹ wọn. àṣẹ ẹ ṣe sá bàbá ìtàn bá fi wọn lẹ wọn máa sọ̀rọ̀ di next year ní inú bí ọmọ Yorùbá ẹ yá àgbáyé káàbọ̀ ẹ kú dédé àsìkò yìí. ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ni pé ojú tí wọ́n fi wo Yorùbá kọ́ ni wọ́n bá wọn mọ̀ pé Yorùbá lè àtáàkì wọn bá. wọn mọ̀ wọ́n surprise wọn. wọn mọ̀ pé Yorùbá lè àtáàkì wọn ṣe rí wọ́n ti parí iṣẹ́ yẹn sílẹ̀. bẹ́ẹ̀ ni. ọ̀dọ́ olúwo dẹ̀ tó fẹ́ gbà wọn wọ́n rò pé bóyá táwọn bá ti gbà bẹ̀rẹ̀ wọlé ibi táwọn ṣiṣẹ́ dé yẹn kí Yorùbá kàn dákẹ́ wọ́n mọ̀ pé Yorùbá rẹ̀ kẹ́ Yorùbá lè àtáàkì wọn báyìí. Yorùbá. olórí burúkú ni wọ́n lùkúlùkù ló máa pa yín lùkúlùkù òun lá pa yín. ìfọ̀sọ̀rọ̀ láyọjú yín jẹ tàbá tí àdá yín kùránì yín òun ló máa kọjú ìjà sí yín. ẹ̀yin olórí burúkú olóṣì àfẹ́sìn kùté ẹ̀sìn kùté àfẹ́ lórílẹ̀‐èdè wa ẹ̀sìn gílápá gílẹ́sẹ̀ àfẹ́ ẹ wá kí ọgbà ọmọ wa lápá kẹ̀kẹ́ ọmọ wa lẹ́sẹ̀ kẹ́ nítorí wọn orí àwọn olórí burúkú gbogbo ẹ̀yin ọba tẹ́ lọ fẹ́ Fúlàní àwọn ọmọ yẹn ló máa ṣe kó pa yín. èpè la máa fi pa yín èpè àṣẹ. àwọn ọmọ yẹn àwọn ọmọ Fúlàní yẹn tẹ́ lọ fẹ́ yẹn àwọn ọmọ máa ṣe kó pa yín àṣẹ. kí ló dé Olúwo tiẹ̀ náà ṣe rí ní ìwò wọn ti rógo náà tí ọmọbìnrin yẹn bá lè bímọ síbẹ̀ wà láti bá wọn bẹ̀ yẹn ọ̀rọ̀ ẹ̀dẹ̀ máa dàbí ọ̀rọ̀ gbádẹ́gẹ́ ṣe lọ́rùn ní ìwò tó bá tásìkò gbogbo àjẹ́ńdà ní pátákó yìí dá fún ìyàwó lórí burúkú àwọn ẹrú Fúlàní ẹrú Sáúdì. olórí burúkú làwọn ẹgbẹ́ yìí kẹ́ kí lọ́dún tó fi ṣe ẹ̀sìn ni tọ́ba tó fẹ́ pèèyàn ṣe ẹ̀sìn bí kẹ́ pa kẹ́ lù pa kẹ́ sọ́lọ́kò pa òun lẹ̀ sí kò síbi nǹkan tí ó ti pèsè àlàáfíà lẹ́sẹ̀ máa ń lẹ́sẹ̀ àlàáfíà
ọmọ Yorùbá wọ́n lẹ́kọ̀ọ́ para wọn ó dìgbà mélòó la rí bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá. ó ní káwa Yorùbá ká dìde síra wa ó ní kí Yorùbá dìde sí Yorùbá bẹ́ẹ̀ pé ló burúkú lélẹ̀ kí Yorùbá dìde sí Yorùbá. àtìlẹ́ àti bàbá ẹ wọ́n máa fojú sunkún ẹ̀ ní ẹ máa parẹ́ ni. olórí ibú ọmọ òfò. Báwo lẹ kalẹ́ o, àgbẹ̀dọ́ mẹ́ta fámílì nǹkan. ṣe rí àwọn àti àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá yẹn tó ń gbàbọ̀dé àwọn ló yẹ ká rí bá wí jù. Ẹ wo ọmọ Fúlàní tí wọ́n lọ fẹ́ yẹ. tí wọ́n lọ ń gbàbọ̀dé tọ́lẹ̀ ń gba àwọn some funds lọ́wọ́ àwọn Muslim tó wà láti northern part àti Saudi tó wọ́n wá fẹ́ máa gbé kíní ẹ̀ka fún máa fi ṣèjọba burúkú wọn lórí àwọn èèyàn wa ní ilẹ̀ Yorùbá. Kí àwọn ọmọ Yorùbá àwọn tó jẹ́ Mùsùlùmí àtàwọn tó jẹ́ Kristẹni àwọn mo tiẹ̀ rọ̀ jù kí wọ́n kọ́kọ́ ronú ọmọ Yorùbá lọ́pọlọ náà wá lórí tàǹrò ṣùgbọ́n jọ wọ́n ronú pé kí ni ilẹ̀ Yorùbá ilẹ̀ ọlọ́ràá ni kò yẹ kí àwọn tó wá láti ibi òkè ibi aṣálẹ̀ yẹn káwọn máa jọba lẹ́yìn lórí nítorí ẹ̀sìn. Àwọn ọmọ àdìka tí mọ̀ kí n ṣe ọmọ Yorùbá òtítọ́ tó wá ní pé àwọn ọmọ ogun wà pé àwọn ọmọ Kogi àwọn ọmọ Yorùbá òkè gidi mo ní wọn tọ́pọ̀ lọ́rẹ̀ẹ́ ọmọ Yorùbá gidi ni wọ́n ọmọ àlè lè tó ń sọ̀rọ̀ yẹn ó kàn ń pè mí Yorùbá. ọmọ àlè játijàti. ọmọ àlè ọmọ Fúlàní ni kò yẹ sọmọ Yorùbá kankan ẹni tó bá fi sáìdì kan tó bá ra púpọ̀ ẹmọ Yorùbá ó yẹ kó claim glory Yorùbá díẹ̀. ó ní ìyá òun ó ní Fúlàní pé bàbá òun Yorùbá pé so bàbá ẹ̀ Kogi so okun ní Kogi ó ní àmọ́ Fúlàní lòun láìkì. ìgbà wo ni ògo Fúlàní tàn nílẹ̀ Yorùbá kan tẹ́lẹ̀ rí ìgbà wo làwọn mọ Fúlàní ní. òun náà máa parẹ́ ni lágbára Ọlọ́run ó máa parẹ́ bí sóni lágbára Ọlọ́run olórí ibú ọmọ òfò. ọmọ ẹran bàbá mi ọmọ ẹran játijàti. à ń gbọ́ yín àti píkì kọ́ọ̀lù yín o. ìyá mi ẹ kú iṣẹ́. àjọ ń ṣiṣẹ́ ni o olórí ibú ọmọ ọ̀kan ni o tó ní kí Yorùbá dìde sí Yorùbá o ẹ bá wa tẹ thumb up lórí show lórí YouTube o. àti gbóhùn ẹ. lórí YouTube ẹ bá wa tẹ thumb up lórí show yìí o. ohun ẹ ò lè tókè mọ́ ohun orú wọn yẹn ò lè tókè Yorùbáwùyí. bẹ́ẹ̀ni. àtirú wọn yẹn o àtàwọn ọmọ àlè ilẹ̀ Yorùbá àwọn ọmọ fúfí àti. àwọn kílẹ̀ pé yìí. àwọn ọmọ fúfí. dádì yà gbọ́ yín o ẹ̀yin èèyàn mi ṣe gbọ́ wọn ẹni sùúrù sàmúfẹ́ bí i spíkà kìíní yóò dá ẹ̀yin èèyàn mi ṣe gbọ́ nǹkan tó ń sọ dádì kílẹ̀ wí. àwọn ọmọ fúfí. mo mọ̀ pé gbọ́ mo fẹ́ wáìnì wọn ni àwọn ọmọ fúfí. dádì ẹ wá pa àwọn ọmọ fúfí. àti àwọn igbó labí níwèé. orin kan tó tí mo fẹ́ kọ fún wọn ní Yorùbáwùyí. à ń gbọ́ yín. ẹbọ Yorùbá nation tá à ń gbé ẹni pẹ́ bọ̀ máa dà o kàṣà ìbẹ́ bọ̀ lọ. àwọn ọmọ fún. bó ṣe mọ́ fúfí ló ní kẹ́bọ̀ máa dà o ẹni pẹ́ bọ̀ máa dà o kàṣà ìbẹ́ bọ̀ lọ. bó ṣe mọ́ fúfí ló ní kẹ́bọ̀ máa dà o. ẹni pẹ́ bọ̀ máa dà o kàṣà ìbẹ́ bọ̀ lọ. àwọn ọmọ àléyé Yorùbá ló ní kẹ́bọ̀ máa dà o. wọ́n kàṣà ìgbẹ́ bọ̀ lọ. kàṣà ìgbẹ́ bọ̀ lọ. gbogbo ọ̀tá Sunday Ìgbòho ló ní kẹ́bọ̀ máa dà o. wọ́n kàṣà ìgbẹ́ bọ̀ lọ. kàṣà ìgbẹ́ bọ̀ lọ. Yorùbáwùyí. bá mi ẹ̀ ní dààmú. ẹ máa bẹ́ẹ̀ tó lọ ẹ̀jẹ̀ kan máa bọ̀ wá. ẹ̀jẹ̀ kan máa bọ̀ wá tí ń bà bọ̀. ẹ̀yin mọ́ fúfí ẹ máa bẹ́ẹ̀ tó bọ̀ ẹ máa bà bọ̀. ẹ̀yin mọ́ fúfí ẹ̀jẹ̀ kan máa bọ̀ wá à ń dúró dè yìí. ẹ máa bọ̀ wá mọ́ fúfí ẹ máa bọ̀ wá. wọ́n ò mọ̀ ó ṣọ́ọ̀kì wọn Yorùbá àwa la gbọ́ jù. Tinubu ẹgbẹ́ Tinubu náà à ń dè ṣe kílẹ̀ dè ṣe bàbá gbé wọn ní gógó. Sharia
àmọye wọn ní sábò nìbàdàn tẹ́ pé wọ́n gé lápá gé ní gbogbo ẹni tẹ́ pé wọ́n máa ń tọrọ owó mẹ ni nǹkan tó fẹ́ sọ àwọn ọmọ Yorùbá dà nìyẹn. àwọn oníkan wọn oníkan rere ṣe. ayé bíi ti technology dé yìí. Sharia agenda wọn yẹn wọ́n ti plan ẹ̀ débi wípé ibi tí Yorùbá gbàyọ sí wọn ṣọ́ọ̀kì wọn ibi tí Yorùbá gbàyọ sí wọn ó ṣọ́ọ̀kì wọn gan ni because wọn ò ever expect Yorùbá ń ṣe bí dìdìrín fún wọn wọ́n rò bóyá àwọn ti ra ilẹ̀ Yorùbá. Ọmọ Yorùbá tó bá jẹ́ Mùsùlùmí please. Yorùbá yóò tẹ́rí Yorùbá àwọn leaders wa wọn ṣe mẹ́rin pé àwọn lájẹ̀ nígbà láti àwọn tó wà lókè ló fẹ́ gbalẹ̀ tó wà lọ́dọ̀ wa wọ́n fẹ́ gba yìí wọlé sọ́dọ̀ wa ṣe mọ̀ pé àwa ní so many talents wọ́n gbọ́dọ̀ ní by talent ni pé asúnmọ́ òkun economy wa gbogbo kí ni èlò wa resources wà lọ́dọ̀ wa tó ń make man being to be human. wọ́n tẹ́ wà wọ́n pípé náà ẹ̀wọ̀ wọ́n ṣe ń live lọ́dọ̀ wọn kí àwọn Fúlàní kọ́dẹ̀ dá tó ní àwọn Haúsá pátápátá wọ́n dẹ̀ pa gbogbo ọ̀ràn tó ń jẹ́ Haúsá wọ́n parẹ́ tán wọ́n kàn sọ wọ́n di àtọ̀rọ̀bára ìtọ́jà fi wáyé kò ṣẹlẹ̀ the same mechanism òun náà fẹ́ wá lò fún wa nílẹ̀ Yorùbá tí sáré bá ti fi lè wọlé báyìí àwọn ọmọ wọn tí ó wà ní wọ́n máa di. ó yẹ kó lè kí àwọn fáǹsì mi ó yẹ kó lè kí wọn pé ó ṣe ọjọ́. ṣebí wọ́n dẹ̀ ti sọ pé ẹ̀sìn mọ́lé ìwé ìbọn ṣe. mi ìfẹ́ sí kí n fẹ́ sí spíkà. wọ́n á bẹ̀rẹ̀ sí sọ́kù pàyà wọn nínú ilé àti. bàbá mi ẹ bá mi ní sùúrù ọmọ wa kan lélẹ́yìn gbogbo ẹ̀yin fáǹsì mi mọ̀ bóyá máa rántí ẹni yìí Abdulrahman ó yá kí àwọn fáǹsì mi kó kí wọn pé wọ́n ṣe ọjọ́. gbogbo ẹ kálẹ́ o everybody o mo dúpẹ́ gidi gan Ọlọ́run pẹ̀lú yín ẹ ṣe gidi gan o mọ́mí mo dúpẹ́ gan Ọlọ́run pẹ̀lú yín ẹ máa jìrà ọmọ yín o àṣẹ Èdùmàrè ẹ ṣe gidi gan ma o pẹ̀lú ògbọ́n ẹ ní fojú sunkún àwọn ọmọ yín o àṣẹ Èdùmàrè gbogbo àwọn fásitì pẹ̀lú ògbọ́n Ọlọ́run ẹ ní sì sọ àṣẹ ẹ ṣe gidi gan mo dúpẹ́ ma o ẹ ti kó náà lọ́wọ́ mi pẹ̀lú ògbọ́n Ọlọ́run gbogbo tí ẹ bá ń dáwọ́lé àwọn yóò sí rere. ẹ bá wa hold on bẹ́ẹ̀ lórí sa ẹ bá wa hold on lórí TikTok àṣẹ. pẹ̀lú ògbọ́n Ọlọ́run gbogbo tí ẹ bá ń ka tó ní ẹ̀ka tó báwo la wà búrẹ̀ mọ́mí yín náà ń kọ àṣẹ. everybody wa okay ma. okay a máa sọ̀rọ̀ lẹ́yìn ètò a máa sọ̀rọ̀ lẹ́yìn ètò. kò sí ọ̀nà mọ́mí mi kò sí ọ̀nà mọ́mí mi. o ṣe àbá mi my son is not a big man o mo rí mi tó wà tó ti ṣiṣẹ́ o tó sẹ́ndì sí mi. bẹ́ẹ̀ni wà ọmọ mi ti di big man o kí máa jẹun ọmọ lọ́lọ́kù báyìí I saw after the show thank you my love. ẹ ṣe gbogbo ẹ̀yin Yorubawuyi fans mo mọ̀ pé you can't hear the TikTok ẹgbọ́nsẹ̀ ẹgbàá tó sọ̀rọ̀ lórí TikTok Mr. TJ ẹ má bàa yẹ kí n tẹ̀yìn nìkan lórí ẹjọ́ yìí tẹ̀wá lórí YouTube wọ́n ní ẹgbàá tó sọ̀rọ̀ lórí TikTok ṣé lóòótọ́ ni ẹjọ́ yìí tẹ̀wá lórí YouTube please speak up o YouTube Facebook ṣé ẹgbàá tó sọ̀rọ̀ lórí TikTok please speak up tẹ bá mọ ẹni tó ń sọ̀rọ̀ yìí ẹni tó bá mọ ẹni tó ń sọ̀rọ̀ yìí máa kìsì ẹ̀ ẹni tó bá mọ ẹni tó ń sọ̀rọ̀ yìí ẹ lè mọ má yẹ kí n waste time yín tẹ bá mọ ìgbà kan tí ogun ṣẹlẹ̀ ní Kánò àwọn tí mo sọ pé a kó wá láti Kánò pé àwọn ọmọ Yorùbá tó wà ní Kánò tó yẹ pé láàrin ogun yẹn wọ́n pa bàbá wọn lójú ọ̀nà tí mo sọ pé mi ò sùn mọ́jú lóru táyà ń pè wọ́n kíní kan títí tó fi dé Èkó má pè lẹ́kọ̀ọ́ because I don't want to disclose where they are now. ẹ ti rántí títí tó fi dé ilẹ̀ Yorùbá my son is now doing fine he's now a big man he's working in a good company he sent everything to me every day tó máa send me message mi kí kò ń sáyè táyà tó máa send me message ilẹ̀ máa ti ṣú Abdulrahman lẹ́ ń gbọ́hùn ẹ̀ yẹn gbogbo ẹni tẹ́ help wa nígbà yẹn náà ẹ ṣé gan adúpẹ́ ó jẹ́ tó máa ń tijú kò kí lè sọ̀rọ̀ púpọ̀ ó jẹ́ ẹni tó máa ń tijú ó jẹ́ tó máa ń tijú kò kí lè sọ̀rọ̀ púpọ̀ but he is now doing fine pẹ̀lú àwọn family ẹ̀ wọ́n ti wà nílẹ̀ Yorùbá báyìí you wanted to cry yes I know ó máa ń ṣe bí obìnrin ni yeah please mute on TikTok okay
ẹ ló mọ̀ ń gbọ́ yín. ẹ jẹ́ ká ẹni sùúrù sà ẹ jẹ́ ká make sure wípé àwọn tó wà ní TikTok ń gbọ́ lórí YouTube ń gbọ́ ẹ jọ ẹni tó wà lórí YouTube ṣé ń gbọ́ àwọn tó wà lórí TikTok ẹ jẹ́ kíkọ make sure pé wọ́n ń gbọ́ yín ẹnìkan láwọn ò gbọ́ yín